dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti dáríjì àwọn tó ń ṣẹ̀ wá. Má fà wá sínú ìdánwò, ṣùgbọ́n gbà wá lọ́wọ́ bìlísì, torí ìjọba ní tirẹ̀, agbára ní tirẹ̀. Ẹ̀yin tèmi, ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ẹ káàbọ̀ padà sórí Ọpẹ́yẹmí Onítàn TV. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe máa ń mọ̀ mí bíbà yín, èmi máa ń ṣe review eré àgbéléwò ni. Eléyìí tí mo mú wá fún yín lénìí, òun ni Má fà wá sínú ìdánwò, gbà wá lọ́wọ́ bìlísì, bàbá má fà wá sínú ìdánwò. Ẹ jẹ́ n kọ́kọ́ kí yín pé a kú òmìnira ti Nàìjíríà. Àtàná ló yẹ kí n ti kí wa, èní ni mo wá wò pé ẹ jẹ́ kí n kí wa. Mo dẹ̀ ti fi àdúrà ránṣẹ́ lórí ṣọ́ọ̀tì wípé kí Ọlọ́run kí ó ṣàánú gbogbo wa, àní táwo náà. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, má fà wá sínú ìdánwò lílé. Ẹ yẹ kẹ́ ẹ mọ̀ pé mi kì í sábà review fíìmù tó bá ti jẹ́ bóyá bí fíìmù àwọn Àpáta TV, Yorùbá Play Plus and all that, because wọ́n ní àwọn eré tó pọ̀. So àti máa lọ wo eré ń bẹ nígbà mìíràn, wọ́n máa ń gbé àwọn eré tí ò yẹ kí wọ́n gbé síta, tí ò múnádóko tó, wọn kì í máa ń gbé wọn jáde níbẹ̀. So á wá dàbí wípé olúwa ẹ̀ ń fi àkókò ẹ̀ ṣòfò, ó tún wá ń waste data. Eléyìí tí mo mú wá fún yín ni Má fà wá sínú ìdánwò. Ẹ lọ wò ó kí a kẹ́kọ̀ọ́, kí a kọ́gbọ́n nù. Nǹkan tí a bá máa ṣe, ó yẹ ká máa hùwà ọmọlúàbí ni wá. Gẹ́gẹ́ bí orúkọ wa àṣà ọmọ Yorùbá wípé ọmọlúàbí. Ká bá máa hùwà ká tó hùwà, ká máa ro tàwọn àwọn àrọ́mọdọ́mọ wa, ká máa wo tàwọn ọmọ wa, ká máa wo ti society, ti community náà wípé ṣé nǹkan tí a fẹ́ ṣe ṣé kò ní pa ẹnìkejì wa lára. Nǹkan tí à ń sọ nìyẹn. Má fà wá sínú ìdánwò. Ẹ lọ wò ó kí ni nǹkan tó fà á tí wọ́n fi ń jìyà. Ẹ jẹ́ kí n fi nǹkan wọ̀nyí ẹ̀yin tèmi. Bí ẹ̀bùn kékeré tí màtà àbúrò mi rà fún yín àti mọ́mì rẹ̀. Tí yín lè dádì, happy birthday daddy. Happy birthday, Daddy. Yes, the white one. Tí mọ́mì rẹ̀. Ẹ̀yin ọkọ mi. Assistant birthday girl. Ṣé pé àwa lè ra àwọn mọ́tò yìí fún? Kò yé mi o. Daddy. Ti Daddy lélẹ̀. Ṣé pé èmi lè ra kúkúrú yìí fún? Irọ́ daddy, eléyìí ló pọ̀ jù. Ó ti ga jù lọ sí. Mi láì kékeré. Daddy, mommy, congratulations. Thank you. Ṣé o, Daddy? It's all right. Mo yà wọlé tọ̀dọ̀. Check. Daddy wọn ń wojú remote báyìí. Ẹ máa tẹ̀ ohun rẹ̀ naturally just press. Wá gbà o. Ohun yẹn ó ti ṣí bẹ́ẹ̀. Èmi wọn ló máa drive. Check. Mọ́mí ẹ má drive ẹ má drive ẹ má bá yín fi learner's permit. Ẹ má start yẹ ẹ kò wọlé ẹ fílẹ̀ ẹ wọlé. Yeah. Dad, go ahead. Ẹ wo ṣe fit yín. Right. Yeah. Fún mi fóònù ẹ. Àwọn òjò ẹ̀ ẹ̀kọ́ wọn tẹ wọn. Ẹ̀yin tèmi, kí ẹ̀dá kí ó máa lálàá wípé òun lówó lójú oorun, kó wá jẹ́ dé ojú ayé, kó wá rí ibi tóun jí sí. Ẹ mọ bí kíní yẹn ṣe máa rí lára olúwa ẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àwọn family, àwọn ẹbí yìí, wọ́n ń la nǹkan kọjá. Kí ló wá lè fà á? Kí ni ìdí? Ẹ tètè lọ sórí Àpáta TV kẹ́ lọ wo Má fà wá sínú ìdánwò. Fún tó bá jẹ́ wípé ẹ rí eré àgbéléwò wò, torí wípé àwọn tiwa tí a mọ̀ pé wọ́n máa ń drop bomb kì í ṣe bomb bẹ́ẹ̀, tí wọ́n máa ń drop fíìmù àbí eré àgbéléwò tí ó dáa, tí ó jẹ́ wípé ká má yiri ẹ̀ wò. Gbogbo wọn ń sinmi lọ́wọ́ báyìí. Mo ṣe mú Má fà wá sínú ìdánwò wá fún wa. Ẹ jẹ́ ká lọ wò tí a bá rí nǹkan wò. Má fà wá sínú ìdánwò, ó sì wọ́ ti time yín láti wò. Èmi á rate ẹ̀ ní 8/10. Mi ń sábà fún yàn máàkì tó pọ̀ tó yẹn, but I think ó sì gbà tó 8/10. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, eléyìí tí mo mú wá nìyẹn. Màá tún máa rí nínú fọ́nrán mi tó ń bọ̀. Ẹ máa ṣe rere, èmi náà máa ṣe rere. Gbogbo alájọ máa ṣe rere lápapọ̀. Ẹ̀yin Tọ́pẹ́yẹmí, ó dàbọ̀.